ashhurun ma'lumat. Al-hajju ashhurun ma'lumat. Ẹ dákun gbogbo wa, gbogbo ẹni bá máa ń yí padà ní ẹjẹ́ àjọ gbé kéwú. Al-hajju ashhurun ma'lumat. Masha Allah. Al-hajju ashhurun ma'lumat. Ẹ̀rí kí nìkan tá ń pè ní hajj. Tábà ní ká tún gbólóhùn hajj, nìkan ń pè bẹ́ẹ̀ ni al-hajju, àlejò. Àlejò, al-hajju. Ètí ń jẹ́ al-hajju nìyẹn, ẹni tó wá ṣe àbẹ̀wò. Ẹni tó wá ṣe àbẹ̀wò, al-hajju ashhurun ma'lumat. Orígun wọn ni hajj wà nínú Islam. Òpó karùn-ún ẹ̀sìn Islam ni. Lẹ́yìn ìgbà tá a bá gbọ́ Ọlọ́run ọba gbọ́, tá a sì gba ànábì gbọ́, tá a kírun wákàtí márààrún wa, tá a sì gba ààwẹ̀ Ramadan, tá a ní àrísìkí lọ́wọ́ tó yọ sàká, tá a yọ tí ń ṣòpó kẹrin. Òpó karùn-ún òun náà ni al-hajju man istata'a minkum ilayhi sabila. Òpó karùn-ún yìí ìgbà míì yóò mọ̀ di ọ̀ranyàn bá sọ pé man istata'a fẹ́ni tó bá lágbára. Àmẹ́ni a bá fún lágbára tí ò lọ, ó ti di ọ̀ranyàn sí lọ́rùn báwọn, ó ti di wájíbù torí tó lẹ́tọ̀ọ́, tó ní agbára, tó ní kápá ni, ó ní séhà, ó ní kúwà, ó ní rízíkù, ọ̀nà sì dá. Wọ́n wá wọ́n pé ò fẹ́ lọ torí mo ní ẹnìkan tí mo sọ fún lánàá ń sì sọ pé bájì ṣe wù ú tó, àmọ́ òun tí ṣetán tó òun ó túbá orí rẹ̀ ni òjò owó òun kóhun tí ì lọ. Ó tó dìgbà tóun bá tó ronú kan pé òun fẹ́ túbá torí lọ́wọ́lọ́wọ́ báyìí òun sì mutí, torí lọ́wọ́lọ́wọ́ báyìí òun sì ń ṣe zìnà. Kóun wá fa àwọn nǹkan wọ̀nyí kalẹ̀, òun ò tí ì ṣetán tóun, àmọ́ tóun bá ti ṣetán tóun ó túbá, tóun bá ti lọ hajj òun ò ní ṣiṣẹ́ mọ́. Al-hajju ashhurun ma'lumat. Al-hajju ashhurun ma'lumat. Al-hajju ashhurun ma'lumat. Nínú oṣù téèyàn ń ṣiṣẹ́ hajj, ọ̀kan lè wo pé mo kàn fẹ́ dìde nínú February èmi náà lè lọ ṣe tèmi rárá o. March mo lè lọ ṣe. Àwọn oṣù tí Ọlọ́run bá gbé kalẹ̀ téèyàn máa ń ṣe nǹkan nítorí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní khuzu anni manasikakum. Bẹ́ẹ̀ni Ànábì ti ṣiṣẹ́ hajj mi ni ẹ ṣe. Ọ̀kan lè wo pé mo ṣe Muharram tán mo ń lọ sí hajj, abẹ́gbà Ramadan tán mo ń lọ ṣe hajj. Ashhurun ma'lumat inú àwọn oṣù kan ni tá a sà lẹ́sà. Sulhijja, Sulhijja àti Muharram. Nínú àwọn oṣù yìí náà ni èèyàn máa ń ṣe hajj. Èèyàn lè ṣe umra nígbà tó bá wù. Kódà bá ti ń parí ṣe hajj tán lẹ́nìí, èèyàn lè bẹ̀rẹ̀ umra ńjọ́ kejì rẹ̀. Àmọ́ oṣù níbi àlùbáríkà tọ́lọ́run fi sínú oṣù hajj, ó láwọn oṣù tá a gbọ́dọ̀ ṣe. Kí wá làwọn iṣẹ́ tó rọ̀ mọ́nú oṣù hajj yìí? Faman farada fihinna al-hajja wala rafasa wala fusuqa wala jidala fil hajj. Náà mo gbádùn kọ́lùkọ́lù àtẹ̀ṣe ń bẹ̀rẹ̀. Faman rafasa wala fusuqa wala jidala fil hajj. Mashallah. Wala rafasa wala fusuqa wala jidala fil hajj. Mashallah. Barakallahu fina. Téèyàn bá ti wá dà níyàn, kódà kìí ṣe pé bàbá tó gbé ìrámù. Ìgbà tí Mùsùlùmí bá ti dà níyàn pé àjọ ọdún tí ń bọ̀, ó wù èmi náà mo fẹ́ lọ, ó ti dà níyàn nù. Kódà bí ò bá bá mọ́ láyé, ó ti ní àníyàn. Torí pé àníyàn qabla al-amal. Àníyàn lèyàn máa kọ́kọ́ ń dì sọ́kàn. Bó tiẹ̀ ti láníyàn pọ̀ fẹ́ ṣe hajj nù, ó ti wá dà gbọ́dọ̀ wà láàrọ̀ fásà, wà láàfùsúkọ̀, wà láàjìdálà fil hajj. Gbogbo ẹni tó bá ti ṣe hajj, wà láàrọ̀ fásà, wà láàfùsúkọ̀, wà láàrọ̀ fásà yìí, wà láàjìmọ́là, Allahu akbar, wà láàfùsúkọ̀, bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ mọ́ ṣe jìmọ́là ìgẹ́ pé látọdún títí ń bọ̀ kò gbọ́dọ̀ jẹ́ni tí ó mọ̀ ṣe sí náà o. Bó bá yẹ pé ẹni tí ń ṣe tẹ́lẹ̀ tó bá ti dà ní ẹ̀kọ́ fẹ́ ṣiṣẹ́ hajj kó máa bọ́ aṣọ sí náà yẹn kalẹ̀ títí tó tún fi gbé aṣọ ìráàmù wọ̀.
wọ́n wá gbé wọ̀ tán ó ti di ẹni ọ̀wọ̀ ó ti di ẹni àpọ́nlé ó ti di ẹni tọ́lọ́wọ́ bá wọn pé ádádù yóò fò rahman àwọn àlejò èmi ọlọ́wọ́ bá nìyí tọ́lọ́wọ́ bó mọ̀ fi wá yan gan níjọ́ gbèǹdé àlìkíyàmọ̀ pé orí àwọn ẹrú mi àwọn tẹ́yìn mọ̀lẹ́kà ní kí n mọ̀ dá àwọn tẹ́yìn wọ́n mọ̀ tẹ̀jẹ̀ sílẹ̀ tí wọ́n mọ̀ para wọn ráwọn ẹrú mi ṣe mú kú ni nítorí kíni nítorí tèmi ọlọ́run a bá ẹnìkan tó nínú Madina àti abipò abọ́lá ni ọlọ́lá ni a sì jọ jòkó sílẹ̀ lẹ́yìn tí ò tiẹ̀ ti rí tẹ̀ kírun la ilaha illallah nítorí kíni ó mú kú ó dọ̀tí ẹni tó pé inú mansion ní gbé ó wá dẹni tó rẹra rẹ̀ ńlẹ̀ ẹ̀kọ́ pọ̀ níbi iṣẹ́ hajj tọ́lọ́run bá fẹ́ ká kọ́ kì í ṣe pé ká kan eyín nìkan kò sí tọ́kan náà bá pẹ̀lú eyín tó ṣe sókè àtẹ̀yìn tó ṣe sísàlẹ̀ ó ṣe góòdì sókè ó ṣe sífà sísàlẹ̀ ó ṣe lọ́dún yìí ó ṣe lọ́dún tí ń bọ̀ ọlọ́run bò nílò wàlá rọ̀fátà wàlá fùsúùkọ̀ wàlá jìdáàlà fil hajj kí ni tọ́lọ́run bá nídìí lọ́dọ̀ wa àfà torí pé ọjọ́ ti lọ ìtọ́lọ́run bá nídìí ó náà ní àtàkùà minkum àfáàrírí wà pẹ̀lú mi wà láàrọ̀ fásà rí ni wà máa ń tàfù àlúmi káírí ní aláwùlọ́ wátàzáwàdú fàyínà káírà sáàdì máa ṣe bàbá wọn náà jàrí yí pẹ́ màmá wátàkún níyà olùlẹ̀ àlùbá inú tí ẹ̀pẹ́ rí bí tó rọ̀ mọ́ bí wátàzáwàdú kódà bí yàn bá tàzáwádà yẹn láti Nàìjíríà àbí láti Canada bí tí bá ti ń bọ̀ ọwọ́ pò ní ọ̀la ni wọ́n mọ̀ kó wa lọ sí Mùnà yìí ó yẹ kéèyàn tún àníyàn náà ṣe a wà lára Kaaba ẹ̀rù Ọlọ́run wa ń bẹ lọ́hùn kò mọ̀ bá tí ń wí sókè ọmọ orogún òun ọmọ kìíní kan òun gbogbo ọ̀tá ilé òun wọ́n wá gbà pé òun lọ rárá wátàzáwàdú kódà ọ̀tá rẹ̀ ṣàánú rẹ̀ tọrọ fún láyè tó wà yìí àyè àṣẹ níbí àyè téèyàn tí máa ń wá ojú rere àtàánú Ọlọ́run ọba ni àyè téèyàn tí máa ń ṣàánú ọ̀tá èèyàn níbi téèyàn wà yìí tẹ́gbẹ́ ọba tún ṣàánú rẹ̀ wọ́n náà tún wá máa ráàánú gbà bàbá Amiru ní Canada á fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí n sí kalẹ̀ watazawwadu fa inna khayra zadi at-taqwa àṣẹ àtàkùwà yìí lọ́lọ́run ọba nídìí lára wa takuwa yóò wá ṣe hàn pé èmi bẹ̀rù Ọlọ́run wa mọ́sálásí rárá àtàkùwà àwùnà nígbà tí wọ́n bi Ànábì léèrè pé bó la tẹ̀ ṣe lè màmí téèyàn fi mọ̀ pé olùbẹ̀rù Ọlọ́run inú ọkàn ló wà